Gómìnà Siminalayi Fubara ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara òun náà ló ti kéde dídarapọ̀ rẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lónìí lẹ́yìn ìpàdé eléyìí tí ó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lánàá. Òun náà ni ìkéde ọ̀hún wáyé. Wọ́n pe ìpàdé eléyìí tó kọ́ wáyé ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Òun náà ni ìpàdé níbi tí wọ́n ti rí gómìnà Siminalayi Fubara àti ààrẹ Bọ́lá Tinubu eyín ní iléeṣẹ́ ààrẹ nílùú Àbújá lẹ́yìn tí àwọn tí wọ́n jẹ́ aṣòfin mẹ́tẹ̀ẹ̀tàdínníọgbọ̀n eléyìí tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n pe lẹ́yìn ìpàdé ọ̀hún, òun náà ni kò tí ì tó wákàtí mẹ́rìnléníogún tí gómìnà Siminalayi Fubara fi kéde ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC rẹ̀. Fubara ló ṣe ìkéde ọ̀hún nígbà tí ó ń gba àwọn ẹni bí rẹ̀ tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí ní àlejò inú ìpàdé eléyìí tí wọ́n ṣe lónìí ọ̀hún. Òun náà ni Fubara ti kéde wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Oríṣiríṣi awuyewuye náà ló ti wá ń wáyé lórí rẹ̀ báyìí, níbi tí àwọn kan nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí gómìnà Fubara gbé yìí, òun náà ni ó jẹ́ ìgbésẹ̀ eléyìí tí kò dára tó, tí àwọn kan sì pé àwọn ò faramọ́ bí Fubara bí ó ti ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi léde, òun náà ni wọ́n tún ti ṣe lálàyé wípé lẹ́yìn ìdádúró eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu dá Fubara dúró níjọ́ní nígbà tí wọ́n kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ rẹ̀ tí wọ́n sì pé kí Ìbọ̀ Ẹ̀tẹ̀ Ibas kí ó lọ rèé mọ́ ṣiṣẹ́ ajẹ́lẹ̀ nípínlẹ̀ ọ̀hún. Wọ́n pe láti ìgbà tí Fubara ti wá padà sí ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Rivers, òun náà ni kò ti ṣe dáadáa nídìí ìṣèjọba rẹ̀ kó tó wá di wípé ó kéde ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC rẹ̀. Fún ìròyìn bí èyí sí ẹ tẹ̀lé wa lójú òpó ẹ̀rọ ayélujára wa gbogbo pẹ̀lú Diamond TV Channel. Ẹ ṣé púpọ̀.